wọ́n fẹ́ sá lọ o. Àwọn ọmọ Tinubu dènà dé àwọn ọ̀gá Nnpc tí wọ́n fẹ́ sá lọ. Àpọ̀ọba kì í gbèlú. Ẹni tí yóò lọ ní ìlú pàápàá kì í ṣe àyẹ̀wò nítorí bí ifá bá ní kórúbọ lójú ọjà ọ̀rọ̀ náà yóò di ariwo. Bí nǹkan ṣe rí fún àwọn lọ́gàálọ́gàá kan níléeṣẹ́ Nnpc rèé. Ọ̀rọ̀ wọn kò sì yàtọ̀ sí ọ̀rọ̀ orin Àyìnlá Ọmọwúrà tó kọ nígbà kan pé wọ́n ti múra tán o kí wọ́n wọ mọ́tò ló dẹ̀kù ọ̀tá mi dẹrù ó fẹ́ sá lọ. Bí ọ̀rọ̀ náà ti rí fáwọn ọ̀gá Nnpc wọ̀nyí nìyí. Gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ ni wọ́n fẹ́ gbà, wọ́n fẹ́ gbé e bẹ́ẹ̀. Wọ́n ti múra láti fìlú sílẹ̀. Ibi tí wọ́n ń lọ sí rèé, wọn kò jẹ́ sọ fẹ́nìkan. Kò sí ohun tó fa wàhálà yìí fún wọn ju bí ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí tọpinpin tí wọ́n sì ti múra láti wádìí àwọn owó kan tó wọlẹ̀ níléeṣẹ́ Nnpc yìí. Owó tí wọ́n kó kalẹ̀, owó ńlá bílíọ̀nù owó dọ́là, èyí tí yóò ṣòro láti ṣẹ́ sí náírà tiwa táwọn èèyàn náà gbà láti fi tún ilé ìfọpo rìfáínárì wa ṣe tó wáá jẹ́ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Gbogbo owó náà ló pòórá bí abẹ́rẹ́ tó kó wọnú òkun, ṣùgbọ́n tí rìfáínárì kankan kò ṣiṣẹ́ o. Ní gbogbo àgbáyé bí kinní kan bá bàjẹ́ títún ni wọ́n ń tún un ṣe. Bí mọ́tò kò bá ṣiṣẹ́ wọn yóò pe mẹ́kò, bí rédíò kò bá sì ṣiṣẹ́ wọn yóò pe rédíóníìkì, bó bá sì jẹ́ igbá ló fọ́ sí méjì bàbá sọgbásọgbá ni wọn yóò pé kó wá tún un ṣe. Rìfáínárì àwọn ilé ìfọpo Nàìjíríà ni wọ́n ń fojoojúmọ́ dẹnu kọlẹ̀. Kò sì sí ifá méjì tó yọ sí wọn ju ifá àtúnṣe lọ. Àwọn tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ ṣàlàyé pé tí wọ́n bá ti lè tún kinní náà ṣe kò ní sí wàhálà kankan mọ́. Iléeṣẹ́ náà yóò bẹ̀rẹ̀ sí fọ epo yàlà yòlò, gbogbo ọmọ Nàìjíríà yóò sì máa rí bẹntiróòlù lò bí wọ́n bá ti ṣe fẹ́ ni. Báyìí ni ìjọba bẹ̀rẹ̀ sí náwó láti ayé Babangida tí wọ́n sì ń fi owó sílẹ̀ pé kí wọ́n fi tún ilé ìfọpo náà ṣe. Ohun tó wá ń ya àwọn èèyàn lẹ́nu ni pé bí ìjọba ti ń náwó yìí bẹ́ẹ̀ ni kinní náà kò ṣiṣẹ́ láti orí ìjọba kan sí ìjọba míì sí ni. Ní gbogbo ìgbà lówó níná ń lọ. Yàtọ̀ sí pé àwọn rìfáínárì yìí kò ṣiṣẹ́, àwọn míì ti tún ń bàjẹ́ sí nínú wọn. Nígbà tí ìjọba Tinubu yìí dé ní 2023, àwọn múra pé kí àwọn ilé ìfọpo náà ṣiṣẹ́ ní kíákíá nítorí ètò tí àwọn gbé kalẹ̀ pé àwọn kò ní sanwó ìrànlọ́wọ́ lórí epo mọ́, ìyẹn sọ́bsidì. Owó sọ́bsidì tí ìjọba Tinubu yọ dànù yìí ni wọ́n torí ẹ̀ múra sí kinní náà. Wọ́n ti gbàgbọ́ pé tí wọ́n bá ti lè yanjú ọ̀rọ̀ àwọn ilé ìfọpo yìí, tí wọ́n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, wàhálà àti ìnira tí ọ̀rọ̀ owó sọ́bsidì tí àwọn yọ náà dá sílẹ̀ yóò dínkù kíákíá. Àwọn ọmọ Nàìjíríà yóò sì bẹ̀rẹ̀ sí yin ìjọba àwọn. Ọ̀pọ̀lọpọ̀ ìjọba ni wọ́n ti gbìyànjú kinní yìí, ìyẹn láti yọ owó sọ́bsidì yìí kúrò. Àmọ́ tí wọ́n bá ti yọ tàbí tí wọ́n bá ti múra láti yọ ni wàhálà yóò ti bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ náà yóò sì di rántó. Èyí kì í jẹ́ kí irú ìjọba bẹ́ẹ̀ lè rí kinní náà ṣe. Àmọ́ àwọn Tinubu ṣe é, wọ́n sì rí ojú pípọ́n àwọn ọmọ Nàìjíríà nítorí nítòdodo ìnira tí kò lẹ́gbẹ́ ní kinní náà kó bá wọn. Àwọn Tinubu bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀, wọ́n sì ń ṣàlàyé. Àmọ́ ohun tí wọ́n gbójúlé gan ni pé tí àwọn rìfáínárì wọ̀nyí bá fi lè bẹ̀rẹ̀ iṣẹ́, gbogbo èpè tí àwọn ọmọ Nàìjíríà ń ṣẹ́ yìí ni wọn yóò sinmi torí ohun gbogbo yóò rọlẹ̀ kíákíá ni. Kò síjọba tí kò ní ronú bẹ́ẹ̀ nítorí bí àwọn ilé ìfọpo náà bá ṣiṣẹ́ bó ti yẹ kí wọ́n ṣiṣẹ́ ni. Ilé ìfọpo méjì tó wà ní Pọ́tà 210,000 àgbá epo, ìyẹn 210,000 barrels ní ilé ìfọpo náà yóò máa fọ̀ lójúmọ́ kan. Bí òun bá fọ tiẹ̀ bẹ́ẹ̀, ilé ìfọpo tó wà ní Warri yóò fọ àgbá epo 1,550, ìyẹn 125,000 barrels. Nígbà tí èyí tó wà ní Kaduna yóò fọ àgbá epo 1,150, ìyẹn 110,000 barrels. Gbogbo wa jẹ́ pé àwọn ilé ìfọpo mẹ́rẹ̀ẹ̀rin tí Nàìjíríà ní yìí ń ṣe iṣẹ́ wọn bó ti yẹ kí wọ́n ṣe é ni. 1,245
445,000 barrels ìyẹn àgbá epo ni wọn yóò máa fọ̀ níjọ́ kan. Bí eléyìí kò bá wá tó ohun tí àwọn ọmọ Nàìjíríà yóò lò, díẹ̀ péré ni yóò kù. Ohun tíjọba Tinubu gbójúlé tí wọ́n fi yọ sọ́bsìdì rèé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí garùn pé kíkiní náà tètè bẹ̀rẹ̀ iṣẹ́. Àfi bí ọ̀rọ̀ kò ṣe rí bẹ́ẹ̀ mọ́ o, tó jẹ́ ibi tí àwọn fojú sí ọ̀nà kò bá ibẹ̀ lọ. Báwo ló wá ṣe jẹ́? Nítorí pé owó ńlá ló ti wà lọ́wọ́ àwọn Nnpc, owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìjọba Buhari ní 2021, ìyẹn owó tó súnmọ́ bílíọ̀nù 2 owó dọ́là. Ìjọba àpapọ̀, ìyẹn ìjọba Tinubu, kò dààmú mọ́ láti máa wá owó kiri. Àfi ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí àwọn Nnpc bá ní àwọn ti sún kan ògiri. Bẹ́ẹ̀ ni àwọn Tinubu bẹ̀rẹ̀ sí gún wọn ní kẹ́sẹ́ tí wọ́n sì ń béèrè pé lọ́jọ́ wo làwọn rìfáínárì yìí yóò ṣiṣẹ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀gá Nnpc yìí ti parọ́ fáwọn ìjọba Buhari. Pàápàá ọ̀gá wọn ó ti ní ìparí ọdún 2021 yẹn làwọn rìfáínárì yóò ṣiṣẹ́. Àmọ́ kò ṣiṣẹ́ nígbà náà. Yóò ṣiṣẹ́ lónìí, yóò ṣiṣẹ́ lọ́la. Ìyẹn ni wọ́n bá wọ ọdún 2023 nígbà táwọn Tinubu gbàjọba. Bí àwọn Tinubu ti gbàjọba ni Mele Kyari tí ṣe ọ̀gá Nnpc yìí ti sáré tọ̀ wọ́n lọ, tó sì ní kí wọ́n má bínú, pé kí wọ́n má bínú sáwọn o. Ilé ìfọpo ti Port Harcourt làwọn kọ́kọ́ fẹ́ parí, tí àwọn bá sì ti parí ẹ̀ báyìí kò ní pẹ́ rárá tí àwọn yóò fi parí ti Warri náà, tó sì jẹ́ pé àwọn méjèèjì ni wọn yóò máa ṣiṣẹ́. Nígbà tí yóò bá sì fi di ìbẹ̀rẹ̀ ọdún 2024, rìfáínárì mẹ́rẹ̀ẹ̀rin tó wà ní Nàìjíríà yóò ti máa ṣiṣẹ́ kárakára. Ǹjẹ́ ńjọ́ wo ni rìfáínárì Port Harcourt yóò ṣiṣẹ́? Kyari ní nínú oṣù kejìlá ọdún 2023 ni pé àwọn ọmọ Nàìjíríà yóò fi ilé ìfọpo náà ṣe ọdún kérésì ni. Àmọ́ níbi tí wọ́n ti ń ṣe bàlùbàlù lọ́jọ́ náà ti pé ilé ìfọpo Port Harcourt yìí kò ṣiṣẹ́ o. Ni wọ́n bá tún bẹ̀bẹ̀, wọ́n ní tó bá di inú oṣù kínní 2024 báyìí iṣẹ́ yóò bẹ̀rẹ̀ níbẹ̀ pẹrẹwu. Àmọ́ àṣẹ lásán lọ̀rọ̀ náà já sí, nítorí kinní ọ̀hún kò tún ṣiṣẹ́. Ní Kyari bá tún fò síta, ó ní kí wọ́n má wọ́rí o, tó bá di inú oṣù kẹrin àwọn ò ní ṣòpò bá ẹnìkankan sọ̀rọ̀, wọn yóò kàn rí pé ilé ìfọpo Port Harcourt bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ni. Oṣù kẹrin tún kọjá, kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ní Kyari bá ní ẹ wo, ẹ má bínú jàre, ó di inú oṣù July kó tó ṣiṣẹ́. Rìfáínárì Port Harcourt tún ṣiṣẹ́ nínú oṣù keje tí Kyari dá. Fúnra ẹ̀ ló sì fẹnu ara ẹ̀ sọ pé ó di inú oṣù kẹjọ. Ìyẹn náà tún lulẹ̀, ló bá ní ó di inú oṣù kẹsàn-án. Kò ṣeé ṣe, ló bá tún ní ó di inú oṣù kẹwàá. Nígbà tí ìyẹn sì tún já sírọ́ ní kálukú bá pa ọ̀rọ̀ ẹ̀ tì, wọ́n sì ń wòran ní tiwọn. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà, nígbà tí ó di ọjọ́ 26 oṣù kọkànlá ní 2024 tí àwọn Kyari kó àwọn alágbára jọ pé kí wọ́n bá àwọn sí ilé ìfọpo Port Harcourt, ìdùnnú làwọn ọmọ Nàìjíríà bẹ́ sí. Wọ́n sì ń pariwo kiri pé àṣé nǹkan lè padà wá dára báyìí fún àwọn. Wọ́n ní nígbẹ̀yìngbẹ́yìn orí tó pẹ́ nílẹ̀ ti dire. Àsìkò náà ni ìjọba Tinubu yìí tún ru owó dà síta fún wọn pé kí wọ́n máa fi tún ti Warri tó wà nílẹ̀ ṣe kíákíá, torí Kyari ti sọ pé iṣẹ́ ti fẹ́ parí lórí ẹ̀. Nítòótọ́, nígbà tó di 30 ọjọ́ oṣù kejìlá, Kyari kéde pé ilé ìfọpo ti Warri náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ìdùnnú àwọn ọmọ Nàìjíríà kò sì lẹ́gbẹ́ mọ́. Díẹ̀ ló sì kù káwọn aráàlú bẹ́ síta fún ijó kí wọ́n sì máa kọrin pé ayé Kyari yìí mà ti dáa. Àmọ́ gbogbo bí àwọn èèyàn yìí ti ń ṣe yìí, wọ́n ń pe ajá lọ́bọ fún ìjọba Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà ní o. Ìdí ni pé ilé ìfọpo Port Harcourt tí wọ́n ń lérí pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, irọ́ tó ń parọ́ fúnrọ́ ni. Nígbà téèyàn kan bá ní òun yóò fi mọ́tò pijó gbé katapila, ta ni kò mọ̀ pé àlá tí kò ní lè ṣẹ ni. Àmọ́ ohun táwọn Kyari ń ṣe nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan rí wọn tí wọ́n sì ń pariwo pé nǹkan táwọn èèyàn yìí ń sọ yìí, ọ̀rọ̀ náà ò mà rí bẹ́ẹ̀. Àwọn kan dúró tì wọ́n gbágbáágbá. Ọlọ́run nìkan ló mọ iye tí wọ́n gbà lọ́wọ́ Nnpc. Wọ́n sì ń sọ pé àwọn ọ̀bàyéjẹ́ ló ń sọ̀rọ̀, iléeṣẹ́ ìfọpo méjèèjì ló ti ń ṣiṣẹ́ pàṣépàṣé. Níjọ́ kìíní oṣù kejì lọ́dún 2025, ẹgbẹ́ àwọn alágbàtà epo bẹntiróòlù yìí ní gbogbo àwọn tí ń gbé epo láti ilé ìfọpo Nnpc ní Warri. Bẹ́ẹ̀ àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ yìí, ilé ìfọpo Warri náà ti tún dẹnu kọlẹ̀, kò sì ṣiṣẹ́
nítorí láti ọjọ́ 25 oṣù kínní ló ti daṣẹ́ sílẹ̀ pátápátá. èyí ni pé kò tiẹ̀ ṣiṣẹ́ oṣù kan. Port Harcourt refinery tí Nnpc ń purọ́ pé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti ń fún gbogbo ọmọ Nàìjíríà lépo. àṣé nínú àgbá epo 10 tó yẹ kí wọ́n fọ̀ níjọ́ kan, 4 tí kò tún pé tán ni wọ́n ń fọ̀. ìlú òyìnbó ni wọ́n ti ń ra púpọ̀ nínú epo tí wọ́n ń gbé fún ọmọ Nàìjíríà. síbẹ̀ náà àṣírí ọ̀rọ̀ yìí kò tú àfi ìgbà tí olóbó ta wọ́n nílé iṣẹ́ ààrẹ pé irọ́ ni Kyari ń pa fún Tinubu. bí Tinubu ti fi ìbínú yọ Kyari ní gbẹ́kẹ̀bú tí àkọsílẹ̀ nílé iṣẹ́ Nnpc sì fi hàn pé kò sí èyí tó ṣiṣẹ́ nínú àwọn ilé ìfọpo bí Kyari ti ń sọ fáwọn. kíá ni ìjọba ti pàṣẹ pé káwọn EFCC dá sí ọ̀rọ̀ náà. wọ́n sì mú àwọn ọ̀gá àgbà ilé ìfọpo ti Port Harcourt, ti Warri àti ti Kaduna ni wọ́n bá fi wọ́n pamọ́. àwọn EFCC sì ń fọ̀rọ̀ pò wọ́n nífun pọ̀. wọ́n fẹ́ mọ bí owó tí wọ́n kó fún wọn láti tún àwọn ilé ìfọpo náà ṣe fẹsẹ̀ rìn lọ. níbi ìwádìí wọn ni ariwo ti ta pé wọ́n bá 100 bílíọ̀nù náírà 80 bílíọ̀nù náírà nínú àkáǹtì ẹnìkan nínú wọn. níbi tí wọ́n ti ń béèrè ibi tí òun ti rówó, níbẹ̀ ni àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ tí wọ́n ti dájókòó sílé àti àwọn tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ náà ti bẹ̀rẹ̀ sí í fẹ̀yìn fà. wọ́n ń fẹ́ tẹkọ̀ létí kí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sá lọ. àmọ́ ìjọba ti mọ̀ pé irú eléyìí lè ṣẹlẹ̀, àwọn náà sì ti dẹ páńpẹ́ fún wọn. páńpẹ́ tí ìjọba dẹ fún wọn ni pé wọ́n ti bá wọn sọ̀rọ̀ ní gbogbo bùdókọ̀ òfurufú àti ti ojú omi pátápátá, nítorí wọ́n ti ta ilé iṣẹ́ tó ń rí sí ìwọlé àti ìjáde àwọn èèyàn Nigerian Immigration Services lólobó pé àìbàámọ̀ o tí lágbájá àti lámọrin pẹ̀lú làkàṣègbè wọ̀nyí bá fẹ́ jáde níṣẹ́ ní kẹ́ẹ̀rá wọn mú o. àwọn 16 níjọba ti kọ orúkọ wọn sílẹ̀ báyìí, bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣa orúkọ àwọn míì jọ. nítorí lójoojúmọ́ làṣírí ń tú sí i. ohun tí wọ́n sì ń wí náà ni pé èèwọ̀ ni o, àwọn èèyàn náà kò gbọdọ̀ jáde. tí wọ́n bá jáde, wàhálà ni fún ẹni tó bá lọ́wọ́ sí ìjáde wọn kúrò ní Nàìjíríà. àwọn náà ti gbọ́ o, torí wọ́n ròyìn pé ẹnìkan tó fẹ́ yọ jáde bẹ́ẹ̀ tí wọ́n ní kí wọ́n rámú níṣẹ́ ló fẹ̀yìn rìn padà bí aláǹgbá tó wọ ṣàìjò. rìfáàsì burúkú ló mú un. láti ìgbà náà ló sì ti borí mọ́lé bí ẹni tí akọbà ń yọ lẹ́nu. tiẹ̀ làwọn tó kù gbọ́ ni wọ́n bá mórí mù, táwọn náà ń retí ọjọ́ tí wọn yóò ránṣẹ́ pé àwọn, tàbí tí wọn yóò kúkú wá ká àwọn mọ́ ibi tí àwọn bá wà kí wọn yóò sì fi orò gbé àwọn lọ́sàn-án gangan. nígbà tí ẹ̀ṣẹ́ iná bá bọ́ sínú agbo ìjà lọ, pẹ́ǹtúká lọ̀rọ̀ ń dà eré burúkú, torí kò ní yàtọ̀ sí bí ìgbà tí àṣà bá pakuru láàrin àwọn òròmọdìyẹ, ẹni orí yóò dilé ni. iná sì máa dáhùn lórí àwọn ọ̀gá Nnpc yẹn, nítorí kálukú ni yóò pọ̀ ohun tó bá jẹ. má pọ̀ ọkàn ò sí níbẹ̀ o. Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ ìfọpo Nnpc yìí wò fún bùdó àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.